lọ́jọ́rùú ìyẹn ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ti ṣe ọjọ́ kẹrin oṣù kejìlá ọdún 2024 ìyẹn the 4th of December 2024 ó ní Ọlọ́run mà kó gbajúgbajà òṣèré tíátà alẹ́ wa ní Alhaja Mercy Aigbe Adéòtí ní Ọlọ́run ló mà kó yọ lọ́wọ́ ewu àti ikú òjijì pẹ̀lú bí ilé ẹ̀ bó ṣe déédéé gba iná jẹ tó sì jẹ́ pé látòkè délẹ̀ ní ilé ọ̀hún ló jóná di eérú gúrúgúrú. Mercy Aigbe fún rẹ̀ ló gbé ọ̀rọ̀ náà sórí ẹ̀rọ ayélujára fún rẹ̀ pàápàá ẹ̀rọ ayélujára Instagram ètí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ náà tó ṣalábàápàdé ẹ̀ nínú fídíò tí Mercy Aigbe tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbajúgbajà mákẹ́tà àwọn onífíìmù ní Alhaji Kazeem Adéòtí ẹni tó pè yàn mọ̀ sí Adékaz ní nǹkan bí ọdún kan sẹ́yìn. Nínú fídíò tó fi síta náà ló ti ṣàfihàn bí ilé ẹ̀ bó ṣe jóná gbúrúgbúrú tó sì jẹ́ pé kò sí nǹkan ẹyọ kan tí wọ́n rí mú nínú ilé ọ̀hún. Níṣe ni ariwo mà sọ lórí ẹ̀rọ ayélujára táwọn èèyàn bá Mercy Aigbe tán bá kẹ́dùn tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn gbajúmọ̀ òṣèré ẹgbẹ́ ẹ̀ ni wọ́n ń fi ọ̀rọ̀ síta láti bá kẹ́dùn nǹkan tó ṣẹlẹ̀ sí i. Bó tilẹ̀ jẹ́ pé nínú ọ̀rọ̀ tí Mercy Aigbe fún rẹ̀ tó gbé síta èyí ló mà ti jẹ́ kó di mímọ̀ o wípé kò sí ẹ̀mí ẹnikẹ́ni tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ, èèyàn pé ilé ló jóná lásán kò sí ẹni tó kù tó sì ní òun dúpẹ́ fún Ọlọ́run. Níṣe ni àwọn èèyàn ni wọ́n sì ń bá a fi ọ̀rọ̀ ìkẹ́dùn náà fi ń bá a ránṣẹ́ sẹ́sì tó ń gbàdúrà fún yìí pé Ọlọ́run yóò dá àwọn ìkólọ ẹ̀ tó ti ṣòfò yóò dá padà ní ìlọ́po ìlọ́po. Kódà ní ìgbà tóun tiẹ̀ ń sọ̀rọ̀ gbajúmọ̀ òṣèrébìnrin ni Tóyìn Abraham tó pè yàn mọ̀ sí Tóyìn Àìmàkù tàbí tó Màmá Ire òun náà jẹ́ kó di mọ̀ ìpè òun ṣàǹwòye pé ńgbà tó ń bá Mercy Aigbe sọ̀rọ̀ lórí fóònù níṣe ni ọmọbìnrin náà ń sunkún ṣùgbọ́n tó lóun ò mọ̀ pé nǹkan tí ó ṣe é nìyẹn. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé nǹkan tó fa iná ilé Mercy Aigbe kì í ṣe pé bóyá ogun ayé tàbí ogun kankan. A gbọ́ pé àwọn ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ wáyà iná ìyún electrical wire ni ó fa ọ̀rọ̀ náà òjijì náà. A gbọ́ pé bí iná ṣe dé tí àwọn wáyà iná tó ti kọlu ara wọn òun ló jẹ́ kí iná kó ṣẹyọ lójijì wọn sì tètè rí wọn tètè fura. Àsìkò tí wọn yóò rí iná ọ̀hún ó ti jó kọjá sísọ ó sì ti bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́. Ṣá o bí ẹ ò bá gbàgbé ní ọdún díẹ̀ sẹ́yìn irú ìṣẹ̀lẹ̀ sí Mercy Aigbe náà nígbà tí ilé tí ó kọ́ fún ìyá ẹ̀ tí ẹ̀gbọ́n ẹ̀ kan tí wọ́n pè ní dókítà Àánú tó lọ dáná sun ilé ọ̀hún kó tó wá tó di pé ilé tiẹ̀ náà ó jóná ní ọjọ́rú ìyẹn ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí.